Ẹ káàsán gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ẹ kú dédé àsìkò yìí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ mi ò ní pọ̀ mi ò dẹ̀ ní pẹ́ lórí fídíò tí mo ń ṣe yìí ẹ wò ó yẹ ká máa bọ̀ àbáwá Suleiman Lawal Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ bá mi ṣíà prógrámù yìí ẹ yẹ kó kan àwọn èèyàn àwọn tán ní nàláì yẹ kó kàn wọ́n lọ́wọ́ mo fẹ́ kó kàn wọ́n lọ́wọ́ àwọn tán ní nàláì mo fẹ́ kó kàn wọ́n lọ́wọ́ dáadáa mo fẹ́ kó kàn wọ́n lọ́wọ́ ṣé ọjọ́ Friday ń la bẹ̀rẹ̀ promo títí àwọn product tí à ń tà àwọn tó kọ́ ọ́dà ẹ̀ àgbé lọ fún wọn l'Abuja àárọ̀ yìí ń lẹ nìyẹn pè mí mi fẹ́ ṣe fídíò lónìí ẹnìyẹn kàn pè mí ni ẹni ọmọọba o òun kàn ní kò ń try promo yìí kò ń try rẹ̀ wò ni mo ní kí nìkan tí ó ṣẹlẹ̀ go to the point mi ò fẹ́ jọ́ ó ní ọmọọba bó ń ṣe gba product yẹn òun lo ọṣẹ tó wà nínú rẹ̀ ọṣẹ làbílàrán ó ní bó ń ṣe wẹ̀ ó ní bó ṣe di àárọ̀ òní Sunday ó níbi tó ń ti fẹ́ gba contract ó ní bí wọ́n ṣe pè òun nìyẹn pé hello Mr. Ṣẹ́gun kò yẹ kí n dárúkọ sọ́ọ̀rì ẹni yẹn kì í ṣe gbogbo àwọn èèyàn ló mọ̀ kì í ṣe àwọn èèyàn ló mọ̀ ó ní Mr. Lágbájá a ti ń pe nọ́mbà yín nọ́mbà yín ò lọ wọ́n ní tó bá ti di Monday kẹ́ wá sí ọ́fíìsì ọ̀dọ̀ wa contract yẹn ó ti jẹ́ titi yín o wípé ó kàn yà òun lẹ́nu wípé ìgbà tóun ò tí ì wẹ ọṣẹ yẹn n ò mọ̀ pé òun wípé pé bàbá wípé lẹ́yìn Ọlọ́run àwọn lókù tó yẹ káwọn tún máa mo ní rárá o ẹ̀yin mọ̀ ni wípé bàbá wa kò sí tó kà wọ́n pẹ̀lú pé kẹ́ máa yìn wọ́n ṣùgbọ́n téèyàn bá ṣe dáadáa yẹ ká ṣe dáadáa a ní ọṣẹ làbílàrán tó wà nù promo package yẹn kì í sẹ́ni yẹn nìkan o àwọn bíi mẹ́ta ló ti pè mí fún lẹ́nu ìgbà tí wọ́n order fún product yìí problem ti ẹnu tó bá sọ pé na lie kí ni nǹkan tó wà ń bẹ̀ ìwọ́nu ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ láǹfààní láti máa wò á bóyá ìwọ náà wá nífẹ̀ẹ́ sí ìwọ náà order fún product yìí òun lọ ti rí yẹn àwọn tán ti order fún òun nìyẹn ìwọ náà máa ká o àárọ̀ ọ̀la òun náà lọ máa deliver rẹ̀ sàbújá Èkó àwọn tó wà lábúrọ̀dù ìyá kan tiẹ̀ pè mí ó ní ọmọọba olólágbára o àwọn táwa ń lo òyìnbó ẹ̀ tẹ̀fẹ́ kára mú ní kí ló dé ẹ̀yin náà ẹ̀ ọ́dà fún pákéjì yẹn nìyẹn ìwọ náà wo àwọn kan tó wà nù rẹ̀ nǹkan tó wà nù láìlọ́ dúdú yẹn òun ló ń jẹ́ orin làbílàrán ọ̀sẹ̀ làbílàrán ó ti wà ń bibẹ̀ ẹ̀bù òun náà ṣe kí ni òun náà ti wà ń bẹ̀ ìwọ náà ọ́dà fún tiẹ̀ 081 3612 3333 ìwọ náà ọ́dà fún un bóyá ọ náà máa rí ọ̀nà àbáyọ kì í ṣe pé bóyá ọ náà ti máa rọ́nà àbáyọ ìwọ náà máa rọ́nà àbáyọ sí nǹkan tó ń ṣe ẹni tí ó ní ìtọ̀ ṣúgà tó yẹ pé rọ́bà ló fi ń tọ̀ lẹ́nu ìgbà tó ń lò ó mọ̀ dúpẹ́ lọ́wọ́ mi Òṣogbo lẹ́nìyẹn wà ó ní ọmọọba ó ní wo mo ti ń tọ̀ dáadáa ó nìyẹn sulafin nìyẹn one stone ó nìyẹn hypacin nìyẹn àlùjó ó nìyẹn lawafin olómi lawafin oní powder ó wà ń bẹ́ẹ̀ ìwọ náà mo sọ pé náà láì ọṣẹ làbílàrán ó wà ń bẹ́ẹ̀ ìwọ náà ọ̀dà fún titi ẹ náà ìwọ náà béèrè fún lónìí ìwọ náà béèrè fún kó tẹ̀ ẹ́ lọ́wọ́ lọ́la ìwọ náà sanwó fún 081 3612 3333 adúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe product yìí tí wọ́n ṣe jáde akíbàbá dáadáa ní akí wọn ìwọ náà ọ̀dà fún tiẹ̀ o nìyẹn ọṣẹ làbílàrán ọṣẹ tó ń wọn ṣùgbọ́n ayé èèyàn tó ń wẹ̀ àwọn product irú àìsàn tí ò bá máa ṣe ẹ́ àwọn product tó máa wò ó ti wá sí kíni ó ti wà ń bẹ̀ àlùjọ gángan nìyẹn Royal Zebra so ti rí lawafin Royal Zebra so ti rí òun nìyẹn so ti rí hypacity ó ti rí bẹ́ẹ̀ yẹn hypacity nìyẹn wo sulafin ó ti rí báyìí sulafin tea so ti rí sulafin nìyẹn ìwọ náà ọ̀dà fún tiẹ̀ wọ́n sọ pé náà láì
ọtí rí ọrígbó tẹ̀ jáde ẹ̀yọ́nú ní powder ń ló white tó jáde yẹn ẹ̀yọ́nú ló wà nínú ilé ọṣẹ làbí làrán ń ló wà nínú black nylon yẹn ìwọ náà order fún tiẹ̀ ìwọ náà lò ó kí ìwọ náà dúpẹ́ lọ́wọ́ bàbá Suleiman Lawal kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Suleiman Lawal ti ìlú Ògbómọ̀ṣọ́ mo sọ fún yín pé mi ò ní pẹ́ ẹ share program yìí yẹ káwọn èèyàn káwọn náà rí testimony tí àwọn èèyàn ìjẹ́rìí tí àwọn èèyàn tí wọ́n sọ nípa promo tó ń lọ lọ́wọ́ promo ìwọ náà ra títí ẹ lónìí 081-3612-3333 ìwọ náà sanwó lónìí láàárọ̀ la kó tẹ̀ ẹ́ lọ́wọ́ kò sí ìlúkílù tó wà tó dé tí o sì ní tẹ̀ ẹ́ lọ́wọ́ kò sí àwọn tó wà lábújá wọ́n ti rí wọn tí wọ́n gbà irú ọ̀la nísìnyí ẹ̀tọ́ àwọn tó wọ́n lábúrọ̀dù àwọn náà máa ṣe kíni àwọn náà máa rí tí wọ́n gbà sọ ti rí ìwọ náà wò yẹn sáré fi hàn wà tíbi tó ti bẹ̀rẹ̀ o máa ká o àwọn tó ti ọ̀dà nìyẹn o ìwọ náà máa ká o ọtí rí bẹ́ẹ̀ yẹn ọtí ìwọ máa bá wọn kà á ìwọ máa ọ̀dà fún tiẹ̀ 081-3612-3333 ìwọ náà gbogbo ẹ̀yin tẹ́ ti ń lò yóò bá yín lára mu bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ ìwọ tó ò tí ì lò tí wọn náà bá ọ̀dà fún yóò bá yín lára mu bí ògo ṣe kíni bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ ìwọ náà ọ̀dà fún tiẹ̀ lónìí 081-3612-3333 081-3612-3333 so ti rí báyìí o ti rí báyìí sulafin àìpàsí one stone àlùjọ gángan làwàfin ọ̀sẹ̀ làbí làrán let me show you very very well so ti rí báyìí ọtí rí bẹ́ẹ̀ yẹn ló wà nù láìlọ́ yẹn ọtí rí one stone ọtí rí àwọn product tó wà níbi bẹ́ẹ̀ ìwọ náà ọ̀dà fún títí ẹ 081-3612-3333 081-3612-3333 ìwọ tó ń wáwé ìgbélú ìwọ tó fẹ́ kọ́nà ẹ̀ là ìwọ náà ọ̀dà fún product yẹn kọ́nà àbáyọ kó sì kíni kó jẹ́ títí ẹ àdúgbò lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ láàárọ̀ ọ̀la ìwọ náà máa bọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fọlọ́kadà sọgbọ́n lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ wọn gbé yín dọ́dọ̀ wa ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá ṣùgbọ́n ìwọ náà ọ̀dà fún àwọn product yìí 081-3612-33 gbogbo àìsàn tí ò bá wù tí ò bá máa ṣe ìwọ ní fúnpá gíga ni ọní stroke onítọ̀ ṣúgà ni oníjẹ̀díjẹ̀dí kí ni ìwọ ò bá ní ìwọ náà ọ̀dà fún product yìí bẹ́ẹ̀ o ti wà láìsàn kankan ìwọ láìsàn kankan lára bóyá àìsàn owó ìwọ lówó lọ́wọ́ òrìṣẹ́ gbà ọ̀nà ẹ̀ ti dàrú ni ìwọ náà ọ̀dà fún ọ̀nà àlà bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ ẹ ọ̀dà fún product yìí ó ṣe kí ni 081-3612-3333 081-3612-3333